ẹ jẹ́ bá a parí òwe yìí àti dádé kìnìún. Ó wà lọ́wọ́ àfọ̀bàjẹ́ ẹranko. Táwa l'àfọ̀bàjẹ́ yẹn. Ó dìgbà tá a bá dọ́dọ̀ àwọn ẹranko ká lọ bèrè pé ta l'àfọ̀bàjẹ́ wọn. Àti dádé kìnìún. What type of plane Àti is dé adé this? kìnìún. Àti dé adé kìnìún. Àgbé kìnìún lọ bẹ ẹranko. Àti dé adé kìnìún. À jagun ni o. Ó máa jagun. Pẹ̀lú àwọn wo? Pẹ̀lú àwọn gáǹgà tó wọn lọ́dẹ ni. Àti dádé kìnìún. Ọwọ́ Ọlọ́run ló wà. Wọ́n ní ṣùgbọ́n àti dìde ọwọ́ Ọlọ́run ló wà. So àti dádé kìnìún náà ọwọ́ Ọlọ́run ló wà. Kò sí lọ́wọ́ àwọn ẹranko. Ẹranko kẹ̀. Tó bá máa wà lọ́wọ́ ẹ̀wọ̀n ẹranko bí ó máa wà lọ́wọ́ ìyàwó kìnìún. Torí ìyàwó ẹ̀ ló gbọ́dọ̀ back ẹ̀ up. Or else ó lè má dàdé. Àti dádé kìnìún. Ọwọ́ ẹranko náà ló wà. Àmúmú no too much. Jẹ́yàn ló fẹ́ dádé fún kìnìún. Ọwọ́ ẹranko náà ni. Àwọn ẹranko ló máa vote. Ó náà ló wà. God have mercy upon us. Àti dádé kìnìún. Ìṣe iye kan náà. Ó ṣẹ̀yìn kánná. Ọwọ́ àbí tẹsẹ̀. Gbogbo ẹ̀ lápapọ̀. Àti dádé kìnìún. Kò ṣẹ̀yìn olúgbó. Alólùgbò. Kò ṣẹ̀yìn olúgbà, kò ṣẹ̀yìn ọlọ́làjà, kò ṣẹ̀yìn Elédùmarè. Àti dádé kìnìún. Àti dádé kìnìún nínú igbó. Aṣojú Elédùmarè. Aṣojú Elédùà. Aṣojú Elédùà. Aṣojú Elédùà. Aṣojú Elédùà. Àmúmú no too much. Ẹ ṣé. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Àti dádé kìnìún. Àti dádé kìnìún. Ẹgbọ́n táwọn èèyàn sọ látara òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wà. Àti dádé kìnìún kò ṣẹ̀yìn Olódùmarè. Olódùmarè ìyẹn Ọlọ́run tó dá wa. Ó ló mọ gbogbo ohun tẹ́dá ò jẹ́ nú ayé. Bí kìnìún bá wá dádé pẹ̀lú bí kìnìún ṣe jẹ́ ọba àwọn ẹranko yẹn, ó túmọ̀ sí wípé kò ṣẹ̀yìn Ọlọ́run náà ló tó ṣe ṣe. Bẹ́ẹ̀ dà bá wá dépò kan nú ayé. Tàbí láǹfààní sáwọn kankan nú ayé. Ọlọ́run ọba Olódùmarè ló jẹ́ ó lè ṣeé ṣe. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Ẹ máa share fáwọn ẹlòmíì. Kẹ́ ẹ sì máa comment yẹn lójú òpó ìsọfúnni kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo ara mọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. Ohun tí èmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme. Ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ ń wò yìí tó lọ rẹpẹtẹ, ilẹ̀ Isnad Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn. Ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí, owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i, kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Isnad Estate, àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí, láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Isnad Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó, 2.5 million naira. Ó ní éka kan. Oakwood Estate Alápákó, ẹ wò ó, ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni, ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wàá rí ti Greenfield yẹn gangan? Greenfield Estate tó wà ní Ọbádá 1.5 million naira ò ní éka kan bẹ̀. Ẹ rí pé Isnad ṣe lọ́nà tó fi rọrùn fún wa, tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀, owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá àbá sí nítòsí, a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé, tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é, kò ní wọ́n jù fún yín. A sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí, ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o. Àsìkò gbọ́n rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pé ìkan nínú àwọn tẹ́ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́, iná sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. Àwọn báyìí
wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí oore ọ̀fẹ́ tí Isnad Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ṣeun máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní akànnì ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí kẹ́ tó mọ ibi tí lẹ́yìn wà ńgbà tẹ́ sanwó. Rárá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa gbà wá ní. ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí láti fojú rí lónìí a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise tó náwó sí owó ẹ̀ máa wọgbọ́ àtú mi. ìmọ̀ǹgbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn oníbọ̀wá rẹ̀ ni lówó ìtọ́ mi bàtà tó wá pè wá lánàá sìn pé ní wọ́n ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o àní kí a tó wá lọ fi rí èmi ń bí àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà éka méjì ní tiwọn. méjì tí wọ́n kà wá lẹ́yìn rántí fẹ́ ṣe ebi wà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. bóyá mo dáhùn béèrè éka márùn-ún ó lè ti ń bì ní báyìí kọ́sì bá yín gbin pákí àti àgbàdo ṣe gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti. wọ́n dẹ̀ ṣàlàyé fún wa wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí wọ́n tó Fúlàní kọ̀ọ̀kan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé náà ti wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta nílé tí ìbá màálù àti Fúlàní pàdé ní lágbàgbé báyìí tó ń tèmi lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ti náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sẹ̀ kan òru kan ní Fúlàní gba ẹran wọbẹ̀ láti pẹ̀lú oko wọn. ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n báyìí ó dàbí ẹni pé ẹ fẹ́ sòótọ́. pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí i pé ohun tí ẹ máa dá owó sí owó wọn ní Nàìjíríà báyìí. ẹ ṣe púpọ̀ o amọ̀rírì yìí ṣé tún mú yàn wá sí i. pẹ̀lú ògo Ọlọ́run. sẹ́yìn náà sì tún rà sí. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kó mi iṣẹ́ ìjọba kó ká máa àwọn nǹkan bá bá wọn tó lè máa ṣe kó tó di pé àgbò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe Ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ wọn máa ròkè o. àmì ẹ ṣe wo tọ ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn tásì èyí náà ti wá ara lẹ́yìn ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rent náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rent tó máa jẹ́ kó rọrùn tẹ́sì máa mú wọlé tẹ́sì máa lówó sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní ohun lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni
ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.